Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan Television Yorùbá. Bíná bá ń jó nínú pápá. Mọ̀jàlá ní délé ṣòfófó. Ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. Lágbo òṣèlú. Ǹjẹ́ ẹ ti gbọ́? Lẹ́ka ọrọ̀ ajé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Eré ìdárayá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Agbo amúlùdùn kọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ìkànnì Kaftan Television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. Agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. Ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. Kaftan Television Yorùbá. Àwòdì wá lọ sí Bàlọ́rẹ̀ yẹ. A padà dé lára ọ̀tún. Ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. Ǹjẹ́ ẹ ti gbọ́? Olékèéká. Kaftan Television Yorùbá. Ṣàfojúsùn ayé tó rẹwà. Ǹjẹ́ tó Adépẹ́jú Adégbìtẹ́ Dókítà Ọlámidé ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Hallelujah. Ọdún tí ń lọ sópin. Bẹ́ẹ̀ni. Ẹni tí ò bá mọ̀ kó mọ̀. Bẹ́ẹ̀ni. Òní ni ọjọ́ kejì àbí oṣù kejì Bẹ́ẹ̀ni. ló bẹ̀rẹ̀ nínú ọdún 2022. 2023 la máa wà. 2023 la wà. Àdúgbò 2022. Omi gan ṣe mọ́ra ni. Ó bẹ̀ẹ̀ tẹ 2022 kan. Lọ́dún tá a wà Ọjọ́ kìíní nínú oṣù kejì ọdún 2023 ẹgbàá méjì ó lé mẹ́tàlélógún lẹ́yìn ikú Olúwa wa. Bẹ́ẹ̀ni. A dúpẹ́ fọ́lọ́run. Ògo ni fọ́lọ́run. Nínú oṣù yìí ẹkún òṣì ò ní kàn yín. Àmín, àmín. Ìbànújẹ́ ò ní kàn wá. Àmín àṣẹ. Wàhálà ò ní jẹ́ tiwa. Àmín, àmín. Nínú oṣù tá a wà yìí ohun orí á wá wa rí. Àmín. Àánú á wá wa rí. Àmín. Ìdùnnú á wá wa rí. Àmín. Ẹni bá porí wa níbi nínú oṣù yìí kíbi ó jẹ́ tiwọn. Àmín àṣẹ. Ẹni bá rore kàn wá nínú oṣù yìí kiri ó jẹ́ tiwọn. Àmín, àmín, àmín. Ẹni bá fẹ́ ká gòkè nínú oṣù yìí Bẹ́ẹ̀ni. kí òkè tó dára jẹ́ tiwọn. Àmín. Ẹni bá fẹ́ ká já wálẹ̀ kí irú rẹ̀ kó ṣẹlẹ̀ sí wọn. Àmín, àmín. Oṣù tá a wà yìí Bẹ́ẹ̀ni. ẹlẹ́dàá wa ò ní gbàbọ̀dẹ̀. Àmín, àmín. Oṣù tá a wà yìí ẹkún òṣì ò ní jẹ́ tiwa. Àmín. Oṣù tá a wà yìí wọn ò ní bá wa sunkún. Àmín, àmín. Oṣù tá a wà yìí wọn ò ní bọ́ bàtà ọ̀fọ̀ sọ́ọ̀dẹ̀ wa. Àmín. Oṣù tá a wà yìí a ní gbàgbé ìbànújẹ́. Àmín, àmín, Oṣù àmín. tá a wà yìí Bẹ́ẹ̀ni. a ní kọ lẹ́tà ìbànújẹ́ ránṣẹ́. Àmín àṣẹ. Lóṣù tá a wà yìí tó ní mọ́tò bá ń ra mọ́tò á bá wọn ra mọ́tò. Àmín. Bónílé ń sílé á bá wọn sílé. àmín, Bọ́lọ́mọ ń kó mọ á bá wọn kó mọ. Àmín. Lóṣù táwa náà wá wà yìí Bẹ́ẹ̀ni. wọ́n bá wa wẹ mọ́tò. Àmín. Wọ́n bá wa sílé. Àmín. Wọ́n bá wa ṣe ohun rere. Àmín, àmín, àmín. Lóṣù tá a wà yìí Bẹ́ẹ̀ni. ẹni tí ò lérò pé òun ò ní ọkọ lóṣù tá a wà yìí Ọlọ́run ó pèsè ọkọ alálùbáríkà. Àmín, àmín. Wọ́n ń pe nǹkan ní wedding òjijì pé aṣá gbọ́dọ̀ ṣe ká tó travel out Bẹ́ẹ̀ni. fún gbogbo ẹni tó ti rora rẹ̀ pín pé kò sọ́nà àbáyọ mọ́ lórí ọ̀rọ̀ ọlọ́kọ́dé lórí ọ̀rọ̀ aláyàdé wedding òjijì ní tirẹ̀ Bẹ́ẹ̀ni. Ọlọ́run kò fi kàn yín. Àmín, àmín, àmín. Lóṣù tá a wà yìí àti jẹ àti mu kò ní nira fún wa. Àmín àṣẹ. Lóṣù tá a wà yìí àti rówó náà Bẹ́ẹ̀ni. àti kọ́wọ́ bá kò ká mú nǹkan jáde Bẹ́ẹ̀ni. kò ní nira fún wa. Àmín, àmín, àmín. ṣáárí gbogbo rògbòdìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ báyìí bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ Ọlọ́run ó bá wa bomi pa náà. Àmín, àmín. Ẹni tó ń fẹ́ kí Nàìjíríà kí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kọ́ máa kojú ìbànújẹ́ sá lójoojúmọ́ kọ́ máa fojú winá wàhálà Ọlọ́run ó bá wa mú wọn kúrò. Àmín, àmín. Àwọn tí ń sì ń fẹ́ rèé fún wa táwọn kan ò fẹ́ kí wọ́n ṣe rere wọn àwọn tí wọ́n fẹ́ kí wọ́n ṣe rere wọn Ọlọ́run bá gbàgbára lọ́wọ́ wọn gbogbo àwọn tí wọ́n ń fẹ́ rere fórílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run ó wà fún wọn lórí ọ̀fẹ́ láti lè máa ṣe dáadáa. Àmín, àmín. Síwájú sí i. Síwájú sí i. Bẹ́ẹ̀ni. Iléeṣẹ́ Kaftan Television ní dàrú. Àmín. Àwọn òṣìṣẹ́ ẹbẹ̀ wọn ò ní jí wa gbé. Àmín àṣẹ. Àní rí ẹkún. Àmín. Àní róṣe. Àmín. Àní rí dààmú. Àmín, àmín. Owó oṣù tá à ń gbà Bẹ́ẹ̀ni. òun kọ́ ló ń bọ́ wa. Bẹ́ẹ̀ni. Ọlọ́run tí ń bọ́ wa kò wá ní padà lẹ́yìn wa. Àmín, àmín, àmín. Torí tó bá jẹ́ pé owó oṣù ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀yà kù sí. Bẹ́ẹ̀ni. Orílẹ̀-èdè Nàìjíríà gan kó bá jẹ́ pé owó oṣù lọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà fi ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ń gbáyé nìkan àmọ́ nítorí wípé Ọlọ́run pèsè fún wa Bẹ́ẹ̀ni. lára eléyìí tí
iléeṣẹ́ Kaftan television fún wa à ń rí fáwọn èèyàn bá a ṣe ń rí fáwọn èèyàn ọlọ́run tó ń gba bòmí ìpèsè ọlọ́run wà ní dí gbogbo bẹ̀ ibi tí iléeṣẹ́ Kaftan television ti ń rówó tí wọ́n fi ń sanwó oṣù wa ọlọ́run ní débẹ̀ ò dé pa ọlọ́run ò ní jẹ́ wọ́n mọ bí wọ́n ti ń mú gbogbo èyí tẹ́ wá ń wò wá pátápátá ojú yìí ò ní rí lédè yìí ìbànújẹ́ ò ní dé bá yín ẹsẹ̀ yìí ò ní rí lédè yìí ọkàn yìí ò ní bàjẹ́ o a ní ọlọ́run ọkàn ní kíndìnrín ẹ̀ ní kíní kan ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sí yín èrè tá a sún láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni ó rí èrè tá a sún láàárọ̀ yìí àṣẹ́gun torí kọ́ṣẹ́kọ́ṣẹ́ báyìí ń tèlà kọ́ṣẹ́ bẹ́ẹ̀ sì rèé bá fẹ́ èmùjú bá ti jú balẹ̀ ilẹ̀ dẹ̀ fún ni bókété bá fàṣẹ kanlẹ̀ ilẹ̀ dẹ̀ fún ni àṣẹ ní ògo gbogbo àdúrà tá a ti gbà láàárọ̀ yìí ẹ̀yin tí ẹ bá wá rí owó àdúrà fi ránṣẹ́ àkáǹtì wa wà òkú ẹ gbàgbé pé wọ́n gbà ayé kan ẹ má wọlé ẹ̀yẹn fowó ránṣẹ́. bẹ́ẹ̀ ni kí ẹni tó ń ṣe ọjọ́ ìbílẹ̀ mi. ó tọ́ máa ń bàbá wa prophet Àánú Olúwapọ̀ láti ìpínlẹ̀ Èkó tí ẹ máa ń pè wọ́n ní ọ̀la gangan ní ọjọ́ ìbí àwọn àwa kí wọn torí wọ́n máa ń pè sórí ètò yìí gbogbo ẹ̀yin tẹ̀ sí wọ́n ń pè sórí ètò yìí ẹ bá lọ́jọ́ ìbí ẹ sọ fún wa á kì í irú prophet Àánú Olúwapọ̀ báyìí èèyàn wa ni á kì í kọ́sítọ́mà wa dáadáa gbogbo ẹ̀yin tẹ̀ wá jẹ́ ọlọ́jọ́ ìbí oṣù kejì ọdún 2023 tá a wà yìí tẹ̀ jólólùfẹ́ wa akíyín àfi àánú bàbá wa Àánú Olúwapọ̀ wòlíì Ọlọ́run àfi kíyín ẹ máa wá lọ síwájú gbogbo tẹ̀ ń fẹ́ ní dáadáa ni ó jẹ́ tí eléyìí tẹ́ ẹ̀ lérò ní dáadáa yóò jẹ́ tí ohun tẹ́ ẹ bá wá ń rò ní bàmíjẹ́ àti eléyìí tẹ́ ẹ̀ bẹ́ẹ̀ lérò kò ní ṣẹlẹ̀ sí yín ẹ fi birthday cake ẹ lè fi birthday cake ránṣẹ́ ẹ fowó káwọn lọ fi sí WhatsApp ẹ fowó àdúrà ẹ fi ránṣẹ́ ọdún 2023 láwà yìí lórí ọ̀rọ̀ ètò ìdìbò nínú wẹ́rẹ́ Daily Post mo wà láàárọ̀ yìí ààrẹ Muhammadu Buhari náà ló ti tún pa àṣẹ tuntun fún àwọn aṣọ́bodè orílẹ̀-èdè wa Nàìjíríà kí làṣẹ tó pa ààrẹ kanú ìròyìn láàárọ̀ yìí. lójú ìròyìn The Guardian pẹ̀lú bí ètò ìdìbò gbogbogbò ṣe ń súnmọ́ etílé ní ilẹ̀ yìí ààrẹ Muhammadu Buhari pàṣẹ pé kí ètò ààbò nípọn sí i ní àwọn ẹnubodè ilẹ̀ yìí Rauf Arẹ́gbẹ́ṣọlá ló kéde bẹ́ẹ̀. bíváàsì tó ń wó òun kò ṣèṣekúṣe òun náà ló ṣàfihàn ìbò àdìjù lọ́sùn INEC ló sọ bẹ́ẹ̀ níwèrè Daily Post láàárọ̀ yìí. lójú ìròyìn The Nation iléeṣẹ́ ààrẹ àti àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC sọ òkọ̀rọ̀ sí ẹgbẹ́ òṣèlú PDP lórí ìròyìn tí ń gbé kiri pé àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ Kánò lọ ààrẹ lóko wọ́n ní kì í ṣe bẹ́ẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun mo sì wà ìpínlẹ̀ ọmọlúàbí ìpínlẹ̀ Adépéjú níbi tí ògbòdìyàn lọ́tún lósì sáà ti ń wáyé rẹ̀ kọ́lọ́wọ́n ọ̀dẹ́kùn kọ́ bá pẹ̀tù sí gbogbo ẹ̀ APC náà ló jẹ́ wípé ààbọ̀ tí wọ́n gbà níbi bíváàsì kò pé o wọ́n ní àbọ̀ wọn ò pé rárá incomplete BVAS report náà ni wọ́n gbà ẹnìkan tó ti jẹ́ adarí INEC náà ló fi léde bẹ́ẹ̀. lójú ìròyìn Kaftan Post ipò 150 ní orílẹ̀-èdè Nàìjíríà wà lára àwọn orílẹ̀-èdè 100 tí ìwà àjẹbánu ti gògò jù lágbàáyé èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ àjọ kan ló kéde bẹ́ẹ̀ tábàdé ní ìròyìn àjọ náà a máa mọ̀. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí mo sì wà lọ́dọ̀ INEC ni a sọ wípé àwọn presiding officer yóò àwọn apàṣẹ wà láwọn ibùdó ìdìbò gbogbo eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kó jáde náà ló jẹ́ 707,384. lójú ìròyìn The Guardian lórí ọ̀rọ̀ ètò ìdìbò gbogbogbò ọdún 2023 àjọ INEC àti ẹgbẹ́ àwọn awakọ̀ wọ́n ti fọwọ́ sí ìwé àdéhùn ní orílẹ̀-èdè Nàìjíríà. nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ ìlérí ọ̀rọ̀ Emefiele àti ilé ìgbìmọ̀ aṣòfin àgbà náà ni mo ṣe bẹ́ẹ̀ tí mo wà o Emefiele náà ló ti padà fojú hàn o níwájú ilé aṣòfin lẹ́yìn ìgbà tí wọ́n dúnkòokò mọ́ wípé wọ́n ó fi ṣìpọ́n òfin gbé lórí ọ̀rọ̀ yìí. Adépẹ́jú dókítà nígbà tá a jọ wà lórí ètò lọ́sẹ̀ tó kọjá lọ́hùn bẹ́ẹ̀ni mo propose nǹkan kan mo ṣàgbékalẹ̀ kan pé báǹkì àpapọ̀ lè ṣe àwọn nǹkan kan láì yí òfin wọn padà tí mo sọ pé shift in policy gẹ́gẹ́ bí onímọ̀ nípa ọrọ̀ ajé tá a bá ń sọ̀rọ̀ ń tá a mọ̀ là ń sọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn olùkọ́ tí wọ́n kọ́ mi láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀
iléèwé girama kọ́lẹ́ẹ̀jì tó fi dé iléèwé fásitì pápá jùlọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ kọ́ wa níléèwé fásitì tí Ọbáfẹ́mi Awólọ́wọ́ University Adéyẹmí College of Education chapter ẹ̀yin tẹ́ ẹ kọ́ wa ní Emmanuel Alayande College of Education gbogbo ẹ̀yin lecturer ní Economics and Mathematics Economics Department gbogbo ẹ̀yin lecturer ní Economics Department ní Ọbáfẹ́mi Awólọ́wọ́ University àti ti Adéyẹmí College of Education pẹ̀lú ẹ̀yin méjèèjì lẹ́kọ́ wa ògo ni fọ́lọ́run lórí ayé yín ntẹ́ ẹ̀kọ́ wa náà la ṣe la fi hàn Ọlọ́run ò sì dojú tì wá mo propose shifting policy njọ́ náà lọ́wọ́ àbí mo ní CBN ẹni tó jẹ́ gómìnà tí wọn ò bá ní nǹkan míì nínú o tí èsì pé wọ́n tí ò ní nǹkan míì lọ́kàn ẹni tá à ń pè ní pé shifting policy ní wípé ọjọ́ tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ dá ẹjẹ́ orí bẹ́ẹ̀ àmọ́ ẹ wà fáwọn báǹkì láṣẹ pé kí wọ́n máa gba owó àtijọ́ ọ̀hún kí wọ́n máa gbà á lọ kódà bí oṣù mẹ́fà oṣù méje àbí bẹ́ẹ̀ kan bó ṣe sọ nígbà tí ilé aṣòfin tí wọ́n sọ̀rọ̀ wọ́n lọ́wọ́ lọ kóòtù òfin tó ní ṣe pẹ̀lú ọrọ̀ ajé section 20 and 21 tó sọ wípé lóòótọ́ báǹkì àpapọ̀ láṣẹ láti ṣe owó titun àmọ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá tí gbèdéke bá ti fẹnu kólẹ̀ owó àtijọ́ yẹn wọ́n sì gbọ́dọ̀ máa gbà á lọ fún bí oṣù mẹ́fà èmi ò sì wo ìwé òfin nǹkan tó sọ ilé ìtẹ̀sí èmi ò tẹ̀ mọ̀ ìwé òfin ohun tí mo mọ̀ ni wípé òfin ọrọ̀ ajé ó fìdí ẹ̀ múlẹ̀ ó fìdí ẹ̀ ohun tó ní í ṣe pẹ̀lú ọrọ̀ ajé nígbà tẹ́lẹ̀fẹ̀lẹ náà sọ̀rọ̀ ó ní tí àwọn bá tí ọjọ́ tí ń dá bá pé àwọn pàṣẹ fáwọn báǹkì kí wọ́n máa gbà ìjọ wà tán báyìí. ohun tá a sọ ó ti bọ́ sí i. àmọ́ ó ti ṣàkóbá ṣẹ́rí ìtànsọ nìyẹn wípé kọ́lọ́wọ̀n jẹ́ kéèyàn ní alámọ̀ràn gidi. àmín. a lè bẹ́ mi fi lè wí. ṣẹ́rí bí ipò téèyàn bá wà nígbà míì ó máa ń ṣàtọ́nà béèyàn ó ṣe hùwà bí nǹkan ó ṣe rí. àwọn tí ń gbà nímọ̀ràn àwọn ń kọ́. ó lè jẹ́ àwọn gan-an wà nídìí gbogbo rògbòdìyàn yìí. torí wípé wọ́n ti mọ̀ wípé tí wọ́n bá ti sọ ha fọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ bá wá padà sọ bí lẹ́yìn ẹ̀ wọn ò gbọ́ mọ́ góònà gbọ́n wọn gbọ́ kọ́ọ̀mù eléyìí tí deadline tí wọ́n gbèdéke tí wọ́n fún wa òun ló ṣàkóbá báyìí mo sọ́njọ́ kan ní àná wípé yóò bọ̀ ọrọ̀ ajé wa jẹ́ àbí pé tí wọ́n bá ṣàtúnṣe ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ yìí ẹ lọ wo trend ẹ̀ ó ti dẹnu kọlẹ̀ kò wá tí ì dẹnu kọlẹ̀ nítorí pé ó dìgbà mo wí tá a bá dìbò tán lẹ́yìn bí oṣù kan àbọ̀ sí méjì lọ́rọ̀ ajé wọ́n tó padà dáadáa torí lọ́wọ́ tá a wà yìí báyìí gẹ́gẹ́ bí onímọ̀ nípa ọrọ̀ ajé kì í ṣe gẹ́gẹ́ bí akọ̀ròyìn gẹ́gẹ́ bí onímọ̀ nípa ọrọ̀ ajé ọ̀pọ̀lọpọ̀ àwọn káràkátà ó ti dẹnu kodò ibẹ̀ níjọba sì ti ń rí owó tí ń pè ní revenue sápò ara wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ kí wọ́n sanwó orí yàtọ̀ sáwọn tó ń jó ṣiṣẹ́ ìjọba wọn ò ní lè rí san lóṣù tá a wọ̀ yìí ni o yàtọ̀ sí yìí àwọn owó tíjọba ń gbà lọ́wọ́ àwọn wọn ò ní lè rí gbà ẹlẹ́ẹ̀kejì àwọn ọjà tí wọ́n bá tì látàrí wọ́n ní nípínlẹ̀ Kwara ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjà ni wọ́n ti tì ẹ wo iye owó tí ní ìpínlẹ̀ Nasarawa tí wọ́n sọ pé wọ́n ná sẹ́gbà ẹ wo iye owó tí àbá ní lápò lọ́jọ́ náà lọ́hùn àmọ́ gbọ́dọ̀ pé sẹ́bà ni ọ̀nà wọ́n ti jẹ́ kí ọrọ̀ ajé tiwọn kó gbẹnu sókè díẹ̀ ó lè má hàn ní ìsìn àmọ́ yóò padà hàn lẹ́yìn oṣù mẹ́ta gẹ́gẹ́ bí àwọn ìlànà ọrọ̀ ajé ó ṣe máa ń rí àmọ́ lọ́wọ́ báyìí náà àtúnṣe sì wà kò tí ì bàjẹ́ àtúnṣe tí mo tún wá àtúnṣe mi báyìí kọ́ni jẹ́ gbọ́ bàbá wa Emefiele àṣẹ tí wọ́n lè pa ṣẹ́lẹ́wọ́ tuntun bẹ́ẹ̀ ni kí wọ́n pàṣẹ kó má jẹ́ pé òun làwọn POS ni wọ́n kọ́kọ́ máa fáwọn èèyàn mọ́ kí wọ́n pàṣẹ 100 naira 50 naira eléyìí tí wọ́n pa ń jọ kìíní àná ṣé mọ̀ pé tí wọ́n bá pàṣẹ tí àwọn POS bá ń fún wa 100 naira 50 naira ó bá fẹ́ gba 50,000 100 naira tuntun ló fi gbà kò sí tuntun 100 naira náà ni àwọn náà gba 1 million àwọn báǹkì kan ti ń ṣe tó yẹ pé 50 naira 50 naira ní 5 naira tó bá fẹ́ gba 5,000 50 naira ni wọ́n fi ń fún ọ ṣẹ́ni tá a bá ṣe bẹ́ẹ̀ ní tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ ní pé yóò dá
ojú rẹ owó wa padà àwa tá à ń ná tó yẹ pé kò sí ṣéǹjì lọ́wọ́ wa rí a ní lọ́wọ́ ẹ wá rí wípé nígbà tí ọba ayá tá a bá lè ná fún bí ọ̀sẹ̀ méjì tówó titun yẹn kàn wọlé ní tiẹ̀ táàrí tiẹ̀ rò tó ń wọlé tá à ń ná torí àwọn kan wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń kó pamọ́ báyìí tó bá wá bẹ̀ yí ìdìbò gbogbo owó tí wọ́n ń kó pamọ́ yìí wọ́n padà ná tí wọ́n bá ná àwọn tí wọ́n ná fún ọlọ́sọ́jà wọ́n ná fáwọn ọlọ́jà báwọn ọlọ́jà bá ti fẹ́ lọ rajà wọ́n ó tún padà ná alọ́jẹun lánàá Adépéjú Adégbìtẹ́ lálẹ́ àná nígbà tá a kó ń bíṣẹ́ lọ́wọ́ aago 10 lọ́jẹun bí tá a lọ́jẹun àsanwó ó pé kí ló dé àròwó gbà nígbà wọn bá ní táwọn bá fẹ́ gba wọ́n ní tẹ́mi bá fẹ́ gba 5,000 naira èmi ọ̀sán 1,000 lórí ìkíni lórí 5,000 wọ́n ní kẹ́ dúró àárí transfer ṣe transfer lọ ṣe rí pé ọrọ̀ ajé wa ti mú àga o nígbà tí transfer lọ ìyá olóúnjẹ ayé yóò ní bàjẹ́ ebi ò ní pa yín kú o ẹnu àkùn àmọ́ fún yín létà ó lè tó bẹ́ẹ̀ láàárọ̀ yìí báyìí nísìnyí àlówó kankan lọ́wọ́ kò tí transfer lọ bó láti jẹun a sì oúnjẹ ara gbogbo àárín lọ́nà káwá tó sọ pé àwọn tí wọ́n tún wá mọ tí wọ́n ń pè ní transfer jáàmù àtẹ̀wájú àkókò ti lọ Emefiele ó ṣe bẹ́ẹ̀ ó fojú hàn nílé aṣòfin mo ti kà á lẹ́ẹ̀kan nínú ìwé Daily Post bákan náà lórí ọ̀rọ̀ new naira tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí àwọn ọmọ Nàìjíríà iná ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń fojú winá àìsí owó ọ̀hún ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó wà nínú ewu ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó lẹ́sẹ̀ bá a sọ tán ní ìsìn. lójú ìròyìn Kaftan Post rògbòdìyàn gbẹ̀mí àwọn èèyàn lẹ́yìn àbẹ̀wò Ṣèyí Mákindé ní Ìgangan ní Ìbàràpá ló wà nípínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ bá bàbàdàn wọlé ẹ kọ́kọ́ dèrò wà ẹ bá kú lérò wà ẹ bọ̀ gbọ́ra ẹ bá kú gbọ́ra Ìdèrè ẹ bá kú Ìdèrè Ayétẹ̀ ẹ bá kú l'Ayétẹ̀ Tápà ẹ bá wá kú Tápà ẹ máa wá lọ Ìgangan lè dòdò bẹ́ẹ̀ ni ìlú wa ni a gbọ́dọ̀ mọ̀mọ́ ẹ̀kọ́ lọ́wọ́n dákun kọ́ ṣàánú. nínú ìwé Daily Post láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ new naira tá à ń sọ̀rọ̀ rẹ̀ àwọn tí wọ́n jẹ́ oníbàárà náà ni wọ́n wà ní òkolombo tó sì jẹ́ wípé wọ́n sùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ ló sùn mọ́jú Kogi orí bá kan nípínlẹ̀ Kogi o. lójú ìròyìn The Nation ọ̀rọ̀ báńkì àpapọ̀ ilé wa àti ikọ̀ EFCC tẹ àwọn mẹ́ta kan tí wọ́n ta owó náírà tuntun ní olú ìlú ilé wa. àdúpẹ́ lólu iṣẹ́ mọ̀ pé ibi tí ń bẹ láàrọ̀wọ́ tó wọn ni wọ́n ní wọ́n sì tún wá tì rí báńkì àpapọ̀ ẹ wá sí Kubwa l'Abuja báńkì àpapọ̀ ẹ wá sí Life Camp Junction l'Abuja báńkì àpapọ̀ ẹ lọ sí Karo ó ti bọ́ sí yànyàn ó ti bọ́ sí Nasarawa àmọ́ inú Àbújá náà ni kò jìnnà síra wọn báńkì àpapọ̀ ẹ lọ sí àwọn agbègbè kan nílùgbé lọ́jà tí ń bẹ nílùgbé ẹ lọ sí àwọn agbègbè ńsà iye tí wọ́n ń gba owó àmọ́ bí wọ́n ti rí owó titun ọ̀hún àmọ́ iye tí wọ́n ń gba owó ń bẹ ní Life Camp ní Kubwa ní déédéé bẹ́ẹ̀ bá fẹ́ gba 10,000 naira 2,000 ló fi gbà á. lásìkò iná. ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn kan láàárọ̀ yìí tó jẹ́ POS láàárọ̀ yìí tó jẹ́ pé wọ́n fẹ́ gbowó lọ́wọ́ wọn wọ́n fẹ́ gba 10,000 naira ó ní 400 naira òun ní 400 naira kódà ó ti gba 300 naira adúpẹ́ lọ́wọ́ yìí adúpẹ́. wọ́n ṣeun àwọn tó gbìyànjú. àmọ́ báńkì àpapọ̀ bẹ́ẹ̀ bá mọ̀ pé lóòótọ́ olú ìlú ilẹ̀ wa ni ẹ̀ tí ì kó mbẹ́ ẹ lọ sáwọn ibi tá à ń sọ yìí ẹ fẹ́ járọ dókítà Ọlámídé tó jẹ́ akọ̀ròyìn 2,000 lórí 10,000. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ owó sálárì gan kò gbé pẹ́ẹ́lí sí. owó oṣù gbé pẹ́ẹ́lí tọ̀ lórí ọ̀rọ̀ ní náírà ọ̀hún ọkàn kankan lẹ́ẹ̀kan èmi náà fẹ́ ka eléyìí báǹkì ìpínlẹ̀ Ògùn àwọn báǹkì nípínlẹ̀ Ògùn iná ni wọ́n ṣe 4 million naira tuntun níṣekúṣe wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n kó owó ọ̀hún pamọ́ CBN lọ́sọ̀ báǹkì àpapọ̀ lọ́sọ̀ nípínlẹ̀ Ògùn ṣe ti rí báyìí ṣe rí pé èèyàn lè lé lórí burúkú ọmọ ẹ̀yìn rádaràda ni ọ̀dà ẹ̀yìn gan ni òṣùwọ̀n
bẹ́ẹ̀ bá lólórí tí ọ̀dà tọ́mọ ẹ̀yìn bá sùn nǹkan àwọn olóyè ni wọ́n ní ìlú kì í ṣe kábíyèsí àmọ́ bí kábíyèsí bá dáa táwọn olóyè ya ṣàánú. lójú ìròyìn The Nation máa fi òpin sí ìwà àjẹbánu lọ́rọ̀ owó ìrànwọ́ epo bí mo bá di ààrẹ ilẹ̀ yìí. olùdíje nínú ẹgbẹ́ òṣèlú NNPP Rabiu Kwankwaso ló sọ bẹ́ẹ̀. Fani Káyọ̀dé sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ owó titun ọ̀hún ó ní Emefiele ọwọ́ sọ CBN bí èròjà ogun láti jẹ́ kí wàhálà máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní kọ́dà ó ti yà gẹ̀rẹ̀ kúrò ní ìṣèjọba àwa ara wa tí wọ́n ń pè ní democracy àbọ̀nkọ́ni. lójú ìròyìn The Guardian àwọn agbófinró ìpínlẹ̀ Niger ní ìdí tí wọn kò fi jẹ́ kí ìpolongo Tinubu ṣẹ̀tìmà wáyé ní ìpínlẹ̀ náà ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò. Ìdí tí wọ́n fi jẹ́ kó wáyé àdúpẹ́ nínú ìwé ìròyìn wo mo wà lára ìwé ìròyìn Daily Post iná ni mo ṣì wà lórí ọ̀rọ̀ New Naira òun náà ni mo ṣì wà lórí rẹ̀ àmọ́ mo ti bọ́ sẹ́ka ètò òṣèlú. Àtíkù náà ló yẹ kó ṣe bẹ́ẹ̀ kí ó tọrọ ìdáríjì lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Smart Adéyẹmí ló sọ ọ́ láàárọ̀ yìí. lójú ìròyìn The Nation àwọn olùdìbò ìpínlẹ̀ Rivers yóò fi ìbò wọn jẹ àwọn adarí ẹgbẹ́ òṣèlú PDP níyà fún bí wọ́n ṣe pa wọ́n tì lásìkò tí wọ́n ń la ìṣẹ̀lẹ̀ omíyalé kọjá. èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ gómìnà ìpínlẹ̀ náà Nyesom Wike ló sọ bẹ́ẹ̀. nínú ìwé ìròyìn Punch ọ̀rọ̀ Nyesom Wike wọ́n lágbára nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí ó ní nǹkan kan tó bá ṣe báwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé nǹkan rí kan báyìí Emmanuel náà ló dá Tinubu lóhùn bẹ́ẹ̀. lójú ìròyìn The Guardian gómìnà ìpínlẹ̀ Borno Babangida Zulum síde àwọn ilé ọ̀ọ́dúnrún fún àwọn tí kò nílé lórí ní ìpínlẹ̀ rẹ̀. àdúpẹ́ nínú ìwé ìròyìn Kaftan Post Àtíkù náà ló ti sọ tó wọ́n ṣe ò bóun bá pàdánù nínú ètò ìdìbò tí ó ń bọ̀ yìí yóò bá ṣe ní ọjọ́ 25 oṣù tá a wà nílẹ̀ yìí kí ló lówó ṣe olóhùn ọgbà kámú ìtẹ̀wọ́gọ́ sọ báwọn náà. lójú ìròyìn The Guardian ọ̀pọ̀ èèyàn faragbọ́ta pẹ̀lú bí ẹgbẹ́ òṣèlú APC àti PDP ṣe kọlu ara wọn ní ìlú Ilé-Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. ọlágbára pọ̀ ṣe bá mò ń sọ fún yín àwọn tí wọ́n faragbọ́ta yìí ìdílé Adélékè mélòó ní ń bẹnu wọn. kò sí ẹlẹ́rẹ́yọ̀ kan. ọmọ Oyètọ́lá mélòó ní ń bẹnu wọn. kò sí àwọn ará ìlú náà ní. Abẹ́ṣekáwọ́ Oyètọ́lá mélòó Abẹ́ṣekáwọ́ Adélékè mélòó ní ń bẹnu wọn. kọmíṣánná mélòó tó jẹ́ ti APC tẹ́lẹ̀ àti ti PDP nísìnyí ti ń bẹ nínú àwọn tó farapa. kò sí àfi káwọn aráàlú yá ṣe jẹ́jẹ́. ẹlẹ́yà ń ṣe ra ẹ̀ Yorùbá ti sọ̀rọ̀ kù wọ́n ní èpà ó ń parẹ́ ó ń pajá bájá bá kú ńkọ́ sóun náà ò ní kú ni. yóò kú ó di dandan. adìyẹ tó ṣe gá sínú kòkò ilé ara ẹ̀ ní ń bàjẹ́ ibi tí ó sùn ní ń bàjẹ́ kì í ṣe ilé ẹlòmíì. kì í ṣe ilé ẹlòmíì ibi tí ó padà sùn ní ń bàjẹ́. bẹ́ẹ̀ ni. ọlọ́dẹ tó lọ oko tí ọ̀mẹ́rin bọ̀ wálé òun náà jà sán bẹ́ẹ̀ tàbí kó sùn lójú. ẹ sì má gbàgbé pé ń yabọ̀ wọ́n ní kì í ṣẹjọ́ ẹnìkan àwọn tó ṣẹjọ́ wọn ló ṣẹjọ́ wọn o ní kí ni ẹ̀ ń jà nífẹ̀ẹ́ ṣó kan dókítà Ọlámídé ní Àbújá Adépéjú tó dé ọmọ yín lọ́sùn ńbẹ́lá ṣọ́kàn tá a bá ń sọ kì í ṣe torí tíá torí àwọn aráàlú náà torí gbogbo aráàlú yóò dá fún Saheed Òṣùpá ọba orin ó ní tàbá ní kò kàn wá o kò kàn wá o lè kan ni tó kàn wá láfi ní ká má fi ń tí ò dá kànyàn kan ó lè kan ọmọlàkejì kó kan mi sẹ́ kọ́lọ́wọ́n bá wa lọ́rẹ̀ ní King Dr. Saheed Òṣùpá King of Music yàtọ̀ sáwọn orin dáadáa tá a gbọ́ ní ìsìn àwọn ìgbàntú ẹ̀yọ̀ ẹ̀yìn kan máa forin kọ́ máa fi sọ pé oògùn owó dáa ṣé nǹkan gidi ni ẹ sì ń gbọ́ a sì fẹ́ kí wà ìbàjẹ́ kúrò láwùjọ kọ́lọ́wọ́n dákun kó ṣàánú wa àwọn èèyàn rèé wọ́n kọrin bẹ́ẹ̀ ni àwọn àwòkọ́ṣe òun la fi ṣàpẹẹrẹ ẹjọ́ ti kìrìsìtẹ́nì mùsùlùmí ẹjọ́ kò bẹ́ẹ̀ bórin bá dáa káwí òun la fi ṣàpèjúwe bàbá wa gbọ́ kò gbọ́ bàbá sì wọ́ kò mọ̀ gbọ́ lórí ọ̀rọ̀ tribunal lọ́sùn Adeleke kò
ṣe ayédèrú ìwé ẹ̀rí o abẹ́sìnkáwọ́ rẹ̀ ló sọ bẹ́ẹ̀ níwọ̀n Kaftan Post lẹ́ẹ̀tìrí láàárọ̀ yìí. lójúwèé ìròyìn Tribune Sunday Igboho àti Simon Ekpa ké sí àjọ àgbáyé láti dẹ́kun ìjọba Nàìjíríà látàrí ikú àwọn ajìjàgbara. nínú ìròyìn Daily Post bákan náà lórí ọ̀rọ̀ ètò ìdìbò àwọn ọlọ́pàá náà ni wọ́n ti ṣe ìkìlọ̀ tó le fún àwọn olóṣèlú àti àwọn aráàlú ní ìpínlẹ̀ Ògùn látàrí ìwà ipá. lójú ìròyìn The Guardian ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Rivers tẹ àwọn afurasí agbésùmọ̀mí 6 wọ́n tún rí àwọn ohun ìjà olóró gbà lọ́wọ́ àwọn ènìyàn náà. APC náà ló ti pè fún pé kí wọ́n fi ṣìkún òfin gbé ẹni tí ó jẹ́ alukoro ẹgbẹ́ òṣèlú PDP Ológunàgbà kí Ọlọ́run kó ṣàánú wa wo bàbá ní a máa kà á lọ àní ráyè gbé pé àwọn èèyàn yádókè lọ́wọ́ náà tá a bá padà dé ká máa tẹ̀wájú à ń lọ à ń bọ̀ àti ìdè. Ebi ojúmọ́ ti mọ́ kárí ayé kò ga kò bẹ̀rẹ̀ ni wọ́n ń kírun nílẹ̀ òye kò ga kò bẹ̀rẹ̀ ni wọ́n ń kírun nílẹ̀ òdání. a ní ìṣẹ́jú mẹ́wàá péré lákòókò yìí láti fi ka àwọn ìròyìn kẹ́lẹ́ ayé ṣe bẹ́ẹ̀ kẹ́lẹ́ pè wọlé bẹ́ẹ̀ bá wojú aago yín ẹ rí i pé aago 11 ti kọjá aago 12 ti kù 20 ìṣẹ́jú báyìí nínú ìwé ìròyìn Daily Post kákà ní ṣókíṣókí ààrẹ Muhammadu Buhari ti pàṣẹ tuntun fún iléeṣẹ́ aṣọ́bodè lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó ní wípé kí wọ́n dí ẹnu bodè dáadáa wípé kí wọ́n má fún àwọn èèyàn eléjì abẹ́wá da ìbòrú láàyè láti wọ orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀rọ̀ yìí náà ló jáde láti ẹnu Ṣọlá Fásùrè lẹ́ni tí ó jẹ́ olùbádámọ̀ràn lórí ọ̀rọ̀ ètò ìròyìn fún mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé nílẹ̀ Rauf Arẹ́gbẹ́ṣọlá bákan náà nínú ìròyìn Daily Post ọ̀hún bíbáàsì náà ni kò ṣe màgòmágò òun náà ló sì ṣe bẹ́ẹ̀ ló fi àdìjúbò ló fi hàn lọ́sùn INEC ló sọ bẹ́ẹ̀ ẹni tí ó jẹ́ kọmíṣánná fún INEC nípínlẹ̀ Ọ̀ṣun Dr. Mutiu Agboke náà ló ti sọ wípé bimodal voter accreditation system BVAS èyí ẹ̀rọ tí wọ́n lò ọ̀hún náà ni wọ́n sọ wípé òun ló ṣe àfihàn àdìjúbò nínú ètò ìdìbò tó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2022 gẹ́gẹ́ bó ṣe wá sọ Agboke náà ló sọ pé rárá o wípé kì í ṣe pé wọ́n fi BVAS dìbò lọ́sùn ó ní wọ́n kàn fi ṣe accreditation yìí wọ́n fi ṣe ìforúkọsílẹ̀ ìbéèrè tèmi ni wípé ẹ ṣe fi nǹkan kan ṣe ìforúkọsílẹ̀ tẹ́wàá fi ọ̀nà míì tẹ́ẹ̀fì dìbò. ṣe orí bẹ́ẹ̀ àdébẹ́sẹ̀ nǹkan tí wọ́n fẹ́ fi ṣe náà ni wọ́n fi ṣe nígbẹ̀ngbẹ̀yìn tó wọ́tọ̀ nìkan tó náà fẹ́ fi ṣe ṣáájú ká tó dìbò lẹ́yìn ètò ìdìbò náà tún sọ nǹkan míì kí ni ká gbàgbọ́ ní. ebe la fẹ́ fi dìbò ọ̀dà ẹ̀jẹ̀ àti ẹ̀wà kò nígbà tí ẹ fi ka ìbò lọ́sùn ṣé ẹ̀ ṣe pánìkì fún ẹ fẹ́ dàdàkúdà alẹ́ fáwọn èèyàn tẹ́ fi kàbò ẹ̀ ṣe kọ́kọ́ lọ wo accreditation ṣe bẹ́ẹ̀ kọ́kọ́ wò pé èèyàn mélòó ni o ló forúkọ sílẹ̀ èèyàn mélòó ló dìbò kọ́lọ́mù ọ̀dàkùn kọ́ ṣàánú wa ẹ jẹ́ kí n kélé náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni APC náà ló jẹ́ pé àbọ̀ bíbáàsì tí wọ́n gbà kò pé rárá o ẹni tó ti gbà kan jẹ́ adarí fún INEC náà ló sọ bẹ́ẹ̀ ẹni tó ti gbà kan jẹ́ adarí fún ẹ̀ka tí ó ń rí sí ọ̀rọ̀ kíkọ́ àwọn olùdìbò ní ẹ̀kọ́ ní ìdánilẹ́kọ̀ọ́ fún INEC yíyún Olúwọlé Ọ̀zàzẹ̀ Uzi náà ni ó ti sọ wípé All Progressives Congress wípé bíbáàsì àbọ̀ tí wọ́n gbà láti bí bíbáàsì wọ́n ní kò pé rárá eléyìí tó mú tí wọ́n fi sọ pé tòkí Adeleke Òkókó gbà rẹ̀ wọlé gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí bàbá òun sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ó lé láwọn kankan eléyìí tí wọ́n gbà tọ́ kí Ọlọ́run kó dákun kó ṣàánú ṣàṣìmọ̀ wípé ó tún ṣe bẹ́ẹ̀ ó kí ẹnìkan lẹ́yìn bí ẹ bá gbàgbé ẹ wo ẹ lọ kà nínú ìròyìn Daily Post tó yẹ́dì láàárọ̀ yìí. lójú ìròyìn Kaftan Post ipò 150 ní orílẹ̀-èdè Nàìjíríà wà lára àwọn orílẹ̀-èdè 100 tí ìwà àjẹbánu ti gògò lágbàáyé àjọ kan ló kéde bẹ́ẹ̀ àjọ Transparency International ti fi èsì ìwádìí ìwà àjẹbánu lágbàáyé tí wọ́n ṣe fún ọdún 2022 síta àjọ kan náà tí ẹ̀ka orílẹ̀-èdè wa Nàìjíríà ló gbé èsì náà jáde pé ipò 150 nínú 100 Nàìjíríà wà lágbàáyé nínú àwọn orílẹ̀-èdè tó ní ìwà àjẹbánu jù ní orílẹ̀-èdè àgbáyé àjọ náà ní èyí túmọ̀ sí pé ìwà àjẹbánu sì peléke sí i ní Nàìjíríà àmọ́ ó ti wálẹ̀ ju ti ọdún 2021 lọ tí Nàìjíríà ṣe ipò ìkẹrìnléláàádọ́jọ
àjọ Transparency International náà níbi ó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rò wípé ìjọba yìí yóò gbógun ti ìwà àjẹbánu dójú àmì àmọ́ níṣe ni ọ̀rọ̀ bẹ́ẹ̀ yọ wọ́n fi kún pé bí ó tilẹ̀ jẹ́ pé ìwà àjẹbánu wálẹ̀ sí ju ti ọdún 2021 lọ ìwà àjẹbánu sì jẹ́ ohun tó kọni lóminú púpọ̀ ní ilẹ̀ Nàìjíríà àwọn nǹkan tó mú kí ìwà àjẹbánu rọlẹ̀ sí ní ọdún 2022 ju 2021 lọ ni pé àjọ elétò ìdìbò ilẹ̀ Nàìjíríà INEC ti ṣe àtúnṣe ètò ìdìbò ní Nàìjíríà tó mú kí àwọn ènìyàn túbọ̀ ní ìgbàgbọ́ nínú ètò ìdìbò ilẹ̀ yìí ju ti tẹ́lẹ̀ lọ bákan náà ni ti àgbéyẹ̀wò ìwé òfin ọdún 1991 ní orílẹ̀-èdè wa tí wọ́n ṣàtúnṣe rẹ̀ nípa bí àwọn ẹgbẹ́ òṣèlú ṣe ń rí owó wọn náà mú kí ìwà àjẹbánu rọlẹ̀ sí i ṣíṣe ìlànà òfin láti rí sí bí wọ́n ṣe ń ná owó tí wọ́n bá rí gbà lọ́wọ́ àwọn tó ń ìwà àjẹbánu náà tó mú kí àdínkù kí ó bá ìwà àjẹbánu ní orílẹ̀-èdè yìí bákan náà ni òfin tuntun tó ń tako ìwà kíkó owó pamọ́ lọ́nà àìtọ́ náà rọ ètò ìdájọ́ lágbára láti gbógun ti ìwà ìbàjẹ́ tọ́ba fẹ́ kà sí lórí ohun tó tún sọ tó rọ́pọ̀ púpọ̀ wọ́n tún sọ̀rọ̀ nípa àwọn tó mú kí ìwà àjẹbánu kí ó lè tẹ́ntẹ́ sí ní orílẹ̀-èdè yìí àmọ́gbójú ìròyìn Captain Post fún ẹ̀kúnrẹ́rẹ́. ẹ̀jẹ̀ ń tún ka mẹ́ta yìí adébójú sọ̀rọ̀ gbàgbé ńgbà mo sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ owó náírà tuntun mo ní pé kì í ṣe pé kò dáa ẹ má gbàgbé wò mi ò sọ pé a sọ pé kò dáa o bí wọ́n ṣe ṣe náírà tuntun dáa o àmọ́ àkókò tí wọ́n ṣe yìí tí wọ́n gbé jáde kò dáa tó ọ̀nà tó fẹ́ rí gbà ṣe ọ̀nà tó ń gbà ṣe kò dáa tó níta sọnù ẹ má ṣì wá gbọ́ gẹ́gẹ́ bí onímọ̀ nípa ọrọ̀ ajé kì í ṣe gẹ́gẹ́ bí akọ̀ròyìn pé kì í ṣe pé ohun tó dáa jù ní ká ṣe owó tuntun lásìkò yìí àmọ́ bí wọ́n ti gbé ìgbà yìí òun ló jẹ́ kí ọ̀rọ̀ ajé korí bó ṣe rí jẹ́ wọ́n tẹ̀wájú INEC náà ni a sọ pé 707,384 náà ni àwọn adarí ibùdó ìdìbò yìí presiding officer eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kó jáde eléyìí tí yóò sì jẹ́ pé àwọn ni wọ́n ṣiṣẹ́ ò ní inú ètò ìdìbò àpapọ̀ tí yóò wáyé ní ọjọ́ 25 oṣù kejì tí a wà nínú ẹ̀ tá a ti mú lónìí àjọ òun náà ni wọ́n tún sọ pé yóò ṣe kókó tí orílẹ̀-èdè wa Nàìjíríà bá lè fi ìkẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ètò ìdìbò sínú iṣẹ́ ṣíṣe láwọn iléèwé wa gbogbo ẹni tí ó jẹ́ kọmíṣánná fún INEC àti alága fún ìfiléde àti ìdánilẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ètò ìdìbò Festus Okoye náà ló ṣe bẹ́ẹ̀ tí ó fi ọ̀rọ̀ ọ̀hún léde bákan náà nínú ìwé ìròyìn Daily Post ọ̀hún Emefiele náà ló ṣe bẹ́ẹ̀ tí ó fojú ba ilé aṣòfin ní àná alánàyè nígbà tó sì bẹ̀rẹ̀ ojú ba ilé aṣòfin ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ níbi ìpàdé eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe ní àná ìpàdé ọ̀hún náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kéde rẹ̀ ní aago 12 kọjá ìṣẹ́jú 5 lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe ìpàdé alátìlẹ̀kùn mọ́ ṣe ní wákàtí kan ọ̀tọ̀ọ̀tọ̀ bí ẹ̀ bá sì gbàgbé kíni orí ọ̀rọ̀ owó tuntun náà ni ìyíhùn bákan náà nínú ìwé ìròyìn Daily Post ọ̀hún náà ni mo ṣe wà níbi tí ilé aṣòfin ìpínlẹ̀ Èkó ti ń sọ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń jẹ ìyà burúkú ni o látàrí àìsí owó titun wọ́n sì ní wípé ètò ọrọ̀ ajé wa náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó wà nínú ewu ilé aṣòfin ìpínlẹ̀ Èkó náà ni wọ́n sọ wípé àtúnṣe owó náírà orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó ṣe náà ló ti mú ìyà òṣì àti ìṣẹ́ bá àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó sì ń fi ọrọ̀ ajé wa sínú ewu àwọn aṣòfin ọ̀hún náà ni wọ́n sọ pé lóòótọ́ òfin ọ̀hún dá o wọ́n ní ṣùgbọ́n àkókò tí kò dáa náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe àgbékalẹ̀ òfin ọ̀hún eléyìí tó wá mú kí gbogbo nǹkan kí ó polúkúrú muṣu fáwọn ṣe ìsìnta àsọtán ní ìsìn. bẹ́ẹ̀ni kò sẹ́ni tí ó kàn. kò sẹ́ni tí ó kàn á ń gbọ́ bá tiẹ̀ ti kan tó bá ti kan wá. ó ti kan gbogbo ẹ kúrò lórí aṣàlàṣà ọ̀rẹ́ mi kan TJ Tajudeen Ọláòpin. bẹ́ẹ̀ni inspiration nígbà tá a wà ní iléèwé olùkọ́ni kọ́lẹ́ẹ̀jì àwa ṣèdánwò kan jẹ́ náà lẹ́wẹ̀ àwa rí nǹkan kan kọ́ dáadáa náà púpọ̀ mo wá ń complain pé wọ́n lọ ọlọ́run tí TJ sọ inspiration ó ní ọ̀rẹ́ tó bá fi lè kan rú àwa ìtàgbé ó ti kan everybody bàbá sì máa táwọn agbọ́rọ̀ yìí náà káyọ̀ jáde nínú tí wọ́n ti ẹ̀sìn dá ó ní ọ̀sán fún ẹ inspiration wọ́n ní bẹ́ẹ̀ Yorùbá rí nǹkan kan kí làwọn fẹ́ kọ́ kúkọ́ wọ́n gbọ́ wo owó ọ̀sẹ̀ ti lè ní sórí ń bá wa kọ́ ẹ̀ àwa sì àwọn adájọ́ wọn lọ ẹlẹ́wọ̀ ẹ̀ṣá ọ̀rọ̀ tó bá jẹ kún lọ ẹ̀rí àfihàn
n tó bá fi kan àwọn olówó kan ẹ gbà pé gbogbo wa ló kàn n tó bá ti kan olúìlú orílẹ̀-èdè wa Nàìjíríà gbogbo ìlú pátápátá káyọ̀ kan kọ́lọ́ wọn ṣàánú. àmì lójú ìròyìn The Guardian lórí ọ̀rọ̀ ètò ìdìbò ọdún 2023 àjọ INEC àti ẹgbẹ́ awakọ̀ fọwọ́ sí ìwé àdéhùn. Àjọ elétò ìdìbò orílẹ̀-èdè wa Nàìjíríà INEC ti fọwọ́ sí ìwé àdéhùn pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò ìrìnnà àti ẹgbẹ́ òṣìṣẹ́ orí omi fún ìmúnádóko ìrìnàjò àwọn ohun èlò ìdìbò fún ètò ìdìbò ọdún yìí. Nígbà tí ó sọ̀rọ̀ ní ìlú Àbújá ní ọjọ́ Ìṣẹ́gun ànóde yìí, alága INEC Mahmood Yakubu ṣe àkíyèsí pé INEC yóò nílò ó kéré jù àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ọ̀kẹ́ 5 nínú ètò ìdìbò ọdún tí a wà yìí, àwọn ọkọ̀ ojú omi 4,000 fún gbígbé àwọn òṣìṣẹ́ àti àwọn ohun èlò ní àwọn ìdìbò gbogbo tí ó ń bọ̀. Àdéhùn náà ni ó wáyé oṣù kan lẹ́yìn tí ìgbìmọ̀ náà ṣèpàdé pẹ̀lú àwọn ọ̀gá tó mójútó ètò ààbò àti àwọn olórí àwọn ẹgbẹ́ ìrìnnà ní ìlú Èkó. Alága àjọ INEC, àwọn olórí àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti àwọn aṣáájú ẹgbẹ́ tó ń rí sí ìrìnnà ló wà níbi ìpàdé náà ní ìlú Àbújá. Yakubu rọ àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò láti má ṣe ṣègbè lẹ́yìn olóṣèlú kankan. Lẹ́yìn náà ni àjọ INEC àti àwọn ẹgbẹ́ tó ń rìnrìn àjò ní orílẹ̀-èdè yìí ni wọ́n tọwọ́ bọ ìwé àdéhùn. Ètò ìdìbò ọdún 2023 yìí INEC ẹgbẹ́ awakọ̀ wọ́n ti fọwọ́ sí ìwé àdéhùn ní àná. Tó bá fẹ́ ka ìpínlẹ̀ ìròyìn ọ̀hún ẹgbẹ́jú ìròyìn Captain Post. ká tó lọ sókè lọ́wọ́ ẹjẹ́ ń fún ilé eléyìí yìí pé nípínlẹ̀ Ògùn ọwọ́ tẹ báǹkì kan àwọn báǹkì kan eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe fọ́ odidi 4 mílíọ̀nù náírà mílíọ̀nù mẹ́rin níṣègùsè tí wọ́n sì tún ṣe bẹ́ẹ̀ táwọn kan ń pa owó tuntun mọ́. Àwọn báǹkì kan nípínlẹ̀ Ògùn náà ni báǹkì àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà CBN ti fi orúkọ wọn léde pé wọ́n ṣi owó ilé tí ó tó 4 mílíọ̀nù náírà mílíọ̀nù 4 tí wọ́n ná báṣubàṣu. Kódà wọ́n láwọn báǹkì kan iná ni wọ́n ń pa owó titun ọ̀hún ni wọ́n ń pa ọmọ sínú àsùnwọ̀n wọn láì mọ kí ni ìdí kan tí wọ́n fi sọ pé tí wọ́n fi ń pa owó ọ̀hún mọ́ ẹni tí ó jẹ́ igbákejì adarí fún ẹ̀ka tí ó ń ṣàbójútó ní Central Bank of Nigeria ti ìpínlẹ̀ Èkó Káyọ̀dé Mákindé náà ló fi ọ̀rọ̀ léde lánàá nígbà tí ó ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn oníròyìn ní Abẹ́òkúta nígbà tó wá ń fẹ̀sùn kan àwọn báǹkì ọ̀hún wípé wọ́n ń dabarú ìgbékalẹ̀ àjọ báǹkì CBN yìí báǹkì àpapọ̀ wa wọn ò jẹ́ kí iṣẹ́ takuntakun tí bàbá fẹ́ ṣe tí báǹkì wa fẹ́ ṣe kó ṣe bẹ́ẹ̀ kó yọrí sí dáadáa ẹ̀yìn náà ti rí bẹ́ẹ̀ báǹkì àpapọ̀ ẹ rí i pé igbe pàǹké kì í ṣe pàǹké lásán ẹ̀jẹ̀ àdókè lọ́hùn tá a bá padà dé ká máa tẹ̀wájú ká máa gbé pè yín à ń lọ à ń bọ̀ àti dé. kò dáa kò bẹ̀rẹ̀ ni wọ́n ń kí wọn nílẹ̀ òòyì kò ga kò bẹ̀rẹ̀ ni wọ́n ń kí wọn nílẹ̀ òòdáyé Ilé Ifẹ̀ ilẹ̀ Oòduà. tọ́ ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn àkókò ti wà fún yín báyìí láti máa pè wọlé ẹ má wàá gbàgbé pé tẹ́ ẹ bá ti pè wọlé ẹ nílò láti ṣe bẹ́ẹ̀ láti tẹ̀lé àwọn òfin tá a jọ là kalẹ̀ ẹ pè wọlé ẹ dákọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè ẹ sún kúrò níbi ẹ̀rọ mọ̀ọ́rọ̀ yín àbí kẹ́ ẹ yílẹ̀ pátápátá ẹlẹ́ẹ̀kẹta ẹ má sọ̀rọ̀ àlùfàǹṣá sẹ́nikẹ́ni ẹ sọ bó ṣe ń lọ ládùúgbò yín lọ́rọ̀ owó náírà tuntun òun náà la ṣe wà lórí rẹ̀ kò sí nǹkan kan tí a fẹ́ ṣe. nípínlẹ̀ Ọ̀ṣun ohun tí mo ti rí lórí ẹ̀rọ ayélujára wọ́n ní bẹ́ẹ̀ ó bá gbẹgbẹ̀rún 10 ẹgbẹ̀rún kan ní òfìlẹ̀. ebi tó Ọ̀ṣun sí i àti bí ìdíje bẹ́ẹ̀ olúlu lẹ́wà lèmi ń sọ yìí sọ. ibi gbogbo ló wà ibi gbogbo yìí bẹ́ẹ̀ kan ló fẹ́ gba 20,000 bá ní kó mú 3,000 wá. ẹlú ẹ káàárọ̀. Hello, ẹ káàárọ̀. Yes sir. Ẹ pẹ̀lẹ́ o. Yes sir. Òkè ẹ kú ètò. ọ̀rọ̀ mi tó bàbá wa látọ̀ṣun. Babalọ́láyé mọ̀ọ́sì tó pè láti Òṣogbo. Ẹ ṣeun sá. ẹ tẹ̀wájú àbá ṣe. Òkè akú oṣù tuntun yìí o. Yes sir. Ọ̀rọ̀ wa lọ́rùn o. Àmín. Oṣù yóò ti wọ wa lára o. Àmín. Gbogbo àdúrà tó ti gbà lónìí ń bẹ̀rẹ̀ òjò lórúkọ Ọlọ́run yóò wá sí musẹ̀. Àmín. Òṣù yìí ní ìlágbára Ọlọ́run. Àmín. Wọ́n á kí Sáàmù ààrẹ káfàṣà kó kí ọ dáadáa. Ẹ ṣeun sá. Oṣù yóò tú ọ lára o. Àmín. Òkè ọmọ wa náà ní Ọ̀ṣun bíi Adépẹ́jú. Ẹ ṣeun sá. Àmín. Ẹ bá kí Abósùn àti Anolúwapọ̀dà kó yóò dára fún yín o. Àmín. Kẹ́ni pápápá mo kàn fẹ́ sọ nípa ti owó ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. A gbọ́ pé àwọn ìjọba dé àwọn Emefiele ó ti fọjọ́ kún ọjọ́ tí àdìsẹ́wó dà. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ kọ́ ni yíṣù. Kẹ́ni àwọn báńkì ẹni kan dákòókò bá àbójútó wọn dáadáa. tọ́ ẹ ṣeun. Tí a bá ti ń gbowó tuntun jáde táwọn ẹ̀ bá ti gbowó gbà déédéé láàrin tó mẹ́wàá yìí
bọ̀dẹ́ owó ṣàkóso sí Nàìjíríà o. ìgbà tí o bá gbé gbèsè yẹn kí wọ́n ṣiṣẹ́ dáadáa bá a gbé ló gbé oṣù mẹ́fà bákàlá jọ máa pariwo. o fẹ́ sọ kẹ́kẹ́ kan fún yín gbogbo ẹ̀ pátá kò tẹ́ tí o ní lábẹ́ bẹ́ẹ̀ transfer ẹ ti sọ kẹ́kẹ́ kan fún yín ọmọ mi kan mo rán ní sẹ́kúlọ́rà ọjà wa wọ́n ní transfer làwọn fẹ́ ẹ mọ̀ pé ó transfer òun ní dẹ́bìtì. wọ́n rí ọlágbára kọ́lọ́wọ́n sọ ó ti rí bété ẹ̀rẹ́ káàárọ̀. ẹ káàárọ̀ sà. Adébáyọ̀ ló sọ̀rọ̀ láti ìlú Kódàkó. nípínlẹ̀ Ondo. bàbá onígbàlẹ̀ ọdún wa náà ni. ẹ ṣe ẹkúṣẹ́. yes sir. ẹ jọ owó yìí ni ọ̀rọ̀ owó yìí náà ni o. yes sir. wọ́n jọ kó jàre kó ro tàwa nìkún yìí o. wọ́n jọ màmá kan lánàá sì kò lè jẹun sùn o. ó fún ọ nìkan lówó 10,000 kó bá wọn pààrọ̀ ẹ̀. ẹnìyẹn kò sí àkáǹtì kó lè gbà padà fún màmá má rí nǹkan jẹ sùn. ẹnìyẹn kan sọ̀rọ̀ bèrè ó kó fún o. ẹnìyẹn máa ń kú. wọ́n jọ wọ́n jàre ibi ìmọ̀ nípa wá fún wọn jọ ò wọ́n jàre ìyá jẹ́ ọmọ Nàìjíríà o wọ́n jọ o. yes sir ẹ ṣeun àdúpẹ́ ẹlú ẹ káàárọ̀. ẹ là ń bá sọ̀rọ̀ láti bò. Síkírù ni wọ́n sọ̀rọ̀ láti Kebbi State. Mr. Síkírù láti Kebbi ẹ tẹ̀wájú. bẹ́ẹ̀ ni sà. ẹ tẹ̀wájú sà. ọlọ́wọ́ lánàá ló máa rìn lọ́wọ́ o. àmín o. ẹ kú gbogbo ní ọ̀rọ̀ tí ń lọ nígboro yìí. yes sir. ọlọ́wọ́ lánàá ló wà sí lọ́rùn. àmín. ẹ jẹ́ àdúgbò àdọ̀rẹ́ o. àmín o. ẹ dákun abẹ́gẹ́ bá a sọ báwọn ẹ̀ kí ló dé tó fi jẹ́ pé ní ọ̀rọ̀ owó tó kan gbogbo àti mẹ̀kúnnù àti olówó ní arígbèsè ìpínlẹ̀ lórí ṣekú tó wọ́n kọ́. ó ló ti jẹ́ pé ọ̀rọ̀ owó tó kan gbogbo àti mẹ̀kúnnù àti olówó ni àwọn ìjọba ń rí sọ̀rọ̀ lé lórí àwọn èèyàn ńláńlá wa ń rí sọ̀rọ̀ lé lórí títí nǹkan tó jẹ́ pé òun ní àǹfààní fún gbogbo wa. owó náà lábẹ́rẹ́ po owó náà lábẹ́rẹ́ po. nígbà tí ọ̀rọ̀ olówó délẹ̀ ní ìṣe kankan gbogbo wa àti orí àtàlejò nínú ẹni pé ní wọ́n dìde ní ìfi wọn sọ̀rọ̀. bẹ́ẹ̀ni ọ̀dà. gbogbo nǹkan. a tún sọ̀rọ̀ lórí epo náà lágbára Ọlọ́run lọ́la ká sọ̀rọ̀ lórí epo ẹgbẹ́ káàárọ̀. ẹ káàárọ̀ sà. Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. ẹ ra o. yes sir. ẹ kú gbàyànjú. yes sir. ẹ jẹ́ adúpẹ́ o. yes sir. láti fi oníbàjẹ́ o. àmín. Dayọ̀ ló ń sọ̀rọ̀ láti Káyàmá. láti Káyàmá tẹ̀wájú sà. lórí ọ̀rọ̀ owó yìí náà ni o. yes sir. ọlọ́mọ fara ni wa o. àmín o. káyọ̀ òyìnbí rárá bẹ́ẹ̀ ni òun kọ́lọ́n dáàbò kó ti kọ́ rẹ̀ wá lọ́rùn ni. àmín o. wọ́n fún wọ́ọ̀lù kúnlẹ̀ iye owó tó fi ọgbọ́n àárín ní Káyàmá. àtúnṣe transfer tí stone bank àwọn tó débìtì àkáǹtì àwọn èèyàn. bẹ́ẹ̀ tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Stone Bank. ọlọ́mọ tí Union Bank ok. ibà ọdún débìtì àkáǹtì alákáǹtì. ọlọ́mọ 300,000 ló wà fún mi tí wọ́n débìtì láti last week ti ná àwọn ìdápadà. Jésù olùgbàlà. bẹ́ẹ̀ ni àwọn kọ́sọ́mà ní kọ̀ọ̀kan náà. bẹ́ẹ̀ tí ó sì yẹ kó rí báyẹn. àwọn ènìyàn kúrò àyìn lè lọ sọ́ọ̀bù bí ìjọba sọ̀rọ̀ ilé ni mo wà. ọmọ fún mi ni. ẹ ti rẹ Ọlọ́run ṣe ti rẹ ẹ ṣeun bàbá ó ti rí ní tí mò ń sọ báyìí pé ọrọ̀ ajé yóò ṣe kíni yóò dẹnu kọlẹ̀ nǹkan lọ́wọ́. àwọn ọlọ́jà gan báyìí aago 4 wọ́n ti ń kúrò lọ́jà. wọ́n ti ń kúrò lọ́jà ẹlú ẹ káàárọ̀ ẹ̀yin nìpè tó kẹ́yìn. ẹ káàárọ̀ sà. Sáàmù. ẹ̀yin nìpè tó kẹ́yìn sà. èmi ni mo tún pè padà bàbá ló pè láti ṣògbó. yes sir bàbá. ẹ máa mọ̀ ìjà ìpè mi ni àbí máa já fúnra rẹ̀. ìpè yín máa ń jẹ́ ni bàbá. torí ó dàbẹ̀ pé mo sọ̀rọ̀ lọ ẹ̀sìn jápè mi. ìpè yín máa ń jẹ́ ni bàbá. ìpè ń kọ́ lóra. ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ ọ̀rọ̀ owó náà là ń sọ lọ. pé mo rẹ̀ nìkan ní ìṣẹ́kọ̀ọ́ bá ra ọjà wa ó ta fún àwo owó ọmọ dẹ́bìtì rẹ̀ ṣùgbọ́n owó aládùúgbò lọ́dọ̀ ẹni yẹn owó wà ní kẹ́lẹ́ yóò bá jókòó lẹ́ẹ̀ma ni tó lóbi wákàtí kààbọ̀ ó gbé pápá láti dó ó ti gbé ara wàhálà tó wà Nàìjíríà náà nìyẹn. ó ti ṣẹlẹ̀ sáwà tá a wà bíi gan. ọlọ́ba kò ní dàwọn láàbọ̀ Nàìjíríà. àmín ẹ ṣeun adúpẹ́ ọ̀dọ̀ yín náà ní tí mo já bí sì tí mo já kò sí nǹkan tá a ṣe sí bẹ́ẹ̀ kẹ́yìn tó bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹlòmíì ti ń wọlé ọ̀rẹ́dì bọ́ bá ti já báyìí ìmí ń wọlé ni ẹjẹ́ á máa dágbére àkókò ti lọ. kí ló pọ̀ ṣókí lọ bẹ̀ oge ìpàdé wa ó di ọ̀la lórí ètò oúnjẹ ti gbọ́ níkànnì Kaftan TV Yorùbá tí ìgbà náà ni èmi ọmọ yín Adépéjú Adégbìtẹ́ ọmọ nípìnlẹ̀ Ọ̀ṣun Adépéjú ọmọ bàbá ẹ̀ ní mo dágbére fún yín pé ìpàdé wa bí oyin ó dàbọ̀. títí ọ̀la àwọn táàtù jẹ́ máa pàdé lágbára Ọlọ́run bá mi Èdùmàrè fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń la ohun kan tàbí èkejì kọjá kọ́ lọ́wọ́n dákun kó gbà wá. Dókítà Ọlámídé ó ṣe kí ni o.
dàbọ̀. ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? àjà abalẹ̀ ìròyìn tó jáléjáko níkànnì Kaftan television yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́? lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́? eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́? agbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́? ìkànnì Kaftan television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. Kaftan television yorùbá. àwòdì wa lọ sí bàlọ́rẹ̀ yẹ. a padà dé lára ọ̀tún ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. ǹjẹ́ ẹ ti gbọ́? ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́? Olékenkà. Kaftan television yorùbá. ṣàfojúsùn ayé tó rẹwà. ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́?